Yeah. Ẹ káàsán máa. A kú ọdún náà sà. Èmi aṣọ ọ̀pọ̀ ẹ̀. Àmín, àmín. Àwọn ọmọ ń kọ́. Àlàáfíà la wà sà. Ẹ kúrọ̀lẹ́ sà. Ẹ kúrọ̀lẹ́ mà. Yes sà. Àdájú wa ń kọ́. Wọ́n wà sà, a kú ọdún. Èmi aṣọ ọ̀pọ̀ ẹ̀. Àmín. Mommy Ryan, ẹ kúrọ̀lẹ́ ma. Ryan, where's the mommy? Akọjọ́ mẹ́ta ma. Ẹ kúrọ̀lẹ́. Akọjọ́ mẹ́ta ma. Àwa nìyẹn o, a kú ọdún àná. Yes ma. Gbogbo ilé ńkọ́? Àlàáfíà. Chicken ọdún à ń retí o. Sofia wojú mi gbàdúgbò la ẹkújọ́ mẹ́ta ma. Ọya lókèwé. Okay, ká má dára wa dúró lọ́pọ̀lọpọ̀, a ṣe ní iṣẹ́ ṣe lénìí. So mo kí gbogbo lílẹ̀ kan sí, mo kí ẹ̀yin ọmọ wa lọ́kùnrin lóbìnrin, ẹ kú ìjọ́ mẹ́ta, ṣé àlàáfíà ni a wà? So ẹ ṣé ká tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ìpàdé náà. Bàbá wa ẹ fún wa ní àdúrà kékeré, bàbá wa Akínlolú, kí a bẹ̀rẹ̀ ìpàdé wa náà. Ó yá, ẹ jẹ́ ká tẹríba fàdúrà. Olú ọlọ́pẹ́, ọpẹ́ yẹyin o, a fi ọpẹ́ fún a fi ògo fún yín. Torí pé a dá ọjọ́ ìní kò. Fún gbogbo ọjọ́ tí a ti lọ fún ìsinmi tí àwọn ọmọ wa tó ti gba ọludé. Ètò lọ bá òbí ṣe ọludé tó tún tàbí tó yẹ kó lọ síbi kejì. Olú Ọlọ́run bá a dúpẹ́ pọ́n padà láyọ̀ àtàláfíà. Olú Ọlọ́run bá ọjọ́ ìní o, àtúwá bẹ̀rẹ̀. Olú Ọlọ́run bá ohun tá ó kọ́ lénìí. Ìjẹ́kó bí ń gbọ́ tí ọ̀tún wọlé máa kó gba tòsí jáde. Àmín. Àti òye ìmọ̀ Olú Ọlọ́run bá ta fi ń ṣe ohun rere nílé ayé. Olú Ọlọ́run bá fún àwọn ọmọ náà. Àmín Kristi. Àwọn olùkọ́ wọn náà Olú Ọlọ́run bá ọgbọ́n tá ó fi kọ́ wọn àti ìmọ̀ tá ó fi kọ́ Olú Ọlọ́run bá fi fún wa. Àmín Kristi. Agbẹ́yìnga yìí lógo. Olú Ọlọ́run a tún dúpẹ́ pé a tún rí ọdún míì. Olú Ọlọ́run bá ẹ jẹ́ ká ṣọpẹ́ láyé. Àmín Kristi. Ọdún ńlá tó dẹ̀ ń bọ̀ Olú Ọlọ́run bá jẹ́ kó dọ́dún ayọ̀ ẹ̀dùn gbọdọ̀ fún wa. Àmín. Owó tá ó fi tọ́jú ọmọ tí àwọn bàbá àti ìyá tí ó fi tọ́jú ọmọ tí wọ́n fi gbé wọn tí wọ́n fi sìn wọ́n débi tí ó yẹ Olú Ọlọ́run bá wá fún wa lówó náà. Àmín Kristi. Pẹ̀lú àwọn ọmọ náà ẹ má gbà lọ́wọ́ wa o. Àmín Kristi. Ó yẹ kó àwọn náà máa gbẹ̀yìn wa. Àmín. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa pé a kú àbọ̀. Ká tó lọ síbi ètò wa ti èní, máa kọ́kọ́ béèrè pé kí ni à ń ṣe lọ́wọ́ báyìí, kí ni a ṣe lánàá, ta ló lè sọ fún mi? Also wir wollen jetzt anfangen mit unserer Lehre, aber der Papa hat erst mal gefragt, was ihr gestern alle gemacht habt, ob ihr das in Yoruba sagen könnt. Genau. Also wer gerne möchte, bitte schön. Kí ni a ṣe lánàá? Ẹ má tijú o. Was haben wir denn gestern gemacht? Wir haben Weihnachten gefeiert. She asked of Kabimi. Yes, can you say that? Yes, she asked of Kabimi. Okay. Tí ó bá sí ẹni tó fẹ́ sọ, Bùkúnmi. Okay. Èmi ni mo fẹ́ sọ. Okay, sọ̀rọ̀ Rihanna. Wir haben gestern Weihnachten gefeiert.
super, super, Also, super. a ṣe ọdún Christmas lánàá. Aha, ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Good. Dance call, Rihanna. Yes, A ṣe ọdún Kérésìmesì lánàá. Mo fẹ́ bi wá léèrè ta ló mọ̀ bí wọ́n ṣe ń kíyàn tá bá ń ṣe ọdún. Wer kann uns sagen, wie man auf Yoruba Weihnachten grüßt? Also zum Beispiel frohe Weihnachten auf Yoruba. Die Okay. Rihanna hat sich gemeldet. Rihanna. Man sagt a kú ọdún. Aha. Sehr Ẹ schön. bá mi pàtẹ́wọ́ fún lẹ́ẹ̀kan sí. Ohun tí mo fẹ́ kí a sọ gan-an ni ó ti sọ yẹn pé tá bá ń ṣe ọdún, bóyá ọdún Kérésìmesì ni o, bóyá ọdún Iléyá ni o, bóyá ọdún ààwẹ̀ ni o, ní Yorùbá a máa ń kíra wa pé ẹ kú ọdún o. Ẹ jẹ́ kí gbogbo wa sọ o, ẹ kú ọdún o. 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 That is good. That is good. So bá a ṣe ń kíra wa tá bá ń ṣe ọdún nìyẹn. Kò yọ ọdún kan sẹ́yìn, ọdún Kérésìmesì ni o, ọdún Iléyá ni o, ọdún ààwẹ̀ ni o, ọdún ìtùnú ni o, ẹ kú ọdún náà ni Yorùbá máa ń sọ. Ẹ kú ọdún o. Ok, ẹ ṣé. Lénìí bí a ṣe sọ, a máa bẹ̀rẹ̀ ètò wa. Ohun tí a fẹ́ ṣe ètò lé lórí lónìí ni ètò tí a ṣe àkọ́rí ẹ̀ ní tí a pè àkọ́rí ẹ̀ ní ẹ̀yà ara ní èdè Yorùbá. Also wir fangen heute an, wie wir schon gesagt haben, es geht um Körperteile auf Yoruba. Und das heißt ẹ̀yà ara. Ẹ̀yà ara ní èdè Yorùbá. So, mo mọ̀ pé gbogbo wa ni a mọ eléyìí ní èdè Jámánì, eléyìí tí ó wà lójú àwòrán báyìí. Also das, was da drauf steht, also kennt ihr alle auf Deutsch, aber wir wollen das jetzt auf Yoruba lernen. Gbogbo wa la mọ̀ ní èdè Jámánì pé irun ààrẹ gbogbo eléyìí tí ó wà lójú kìíní ni a ti mọ̀, ṣùgbọ́n a fẹ́ kọ́ díẹ̀ nú ẹ̀ lónìí ní èdè Yorùbá. Also das, was alles da drauf steht, ganze Körperteile kennt ihr ja alle auf Deutsch, aber wir wollen das jetzt auf Yoruba lernen zusammen. Okay, ká wá padà o. Ẹ̀yà ara. Körperteile. Ta ló lè sọ fún mi ní Dutch bí a ṣe ń pe irun? Mo mọ̀ pé ńgbà tán bá sọ ní Dutch. Wer kann uns das auf Deutsch sagen, wie man Irun nennt? Irun. Ẹnìkan ti sọ. Ẹ sọ fún mi o. Ok, Rihanna sọ. Es heißt Haare. Haare, good. Gbogbo wa la mọ̀ eléyìí, mo ní ìgbàgbọ́ pé gbogbo wa la mọ̀. Ẹ má bínú pé ok, ẹni méjì ti nawọ́, ok. Ok, ẹni tó nawọ́ yẹn náà kó sọ, mi lè rí gbogbo àwa tí à nawọ́ ń bí, àfi tí ń bá pa kíní, ẹ má bínú.
Ta ló tún nawọ́ o? Florian àbí? Wer will das noch sagen? Einfach nur laut sagen, weil man sieht euch nicht, wer sich gemeldet hat. Haare. Okay, super. Danke. Ó ṣé. So, ká bẹ̀rẹ̀ ńsìn. Irun. Irun, Haare, Ẹ jẹ́ kí gbogbo wa máa sọ o. Irun. Irun. Aha. Irun. Haare ni irun, gbogbo wa la mọ̀ ohun tó jẹ́. Okay. A ṣì lè tọ́ ní ìkọ̀ọ̀kan ibì kan wà tá bá kọ́kọ́ wo àwòrán yìí. A tún ṣì ní àǹfààní láti kọ́ irun Haare ní Yorùbá. Okay. Ihr könnt das alles mitschreiben. Irun, Haare, also Yoruba und Deutsch. Ṣé gbogbo wa la ti rí yẹn? Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Orí. Orí, Ẹ jẹ́ kí gbogbo wa fẹ́. Orí. Orí. Okay. Kopf, Cough. Okay. A tún máa tẹ̀síwájú. Ojú. Ojú, Ojú. Augen, Ó yẹ fọwọ́ kan ojú yín o. Ojú dà. wo ist euer Auge? Auge. Can you see? Okay, super good. A tún tẹ̀síwájú. Etí. Etí, Etí. Ohr, Okay. Ta ló gbogbo yẹn fọwọ́ kan etí yín ká rí o. fass mal euer Ohr an. Wow. Good. You got it. Ká tún tẹ̀síwájú. Imú. Naze. Ó yá. Ó yẹ fọwọ́ kan imú yín. Nase, Good. Ká tún lọ sí ẹ̀gbẹ́ kejì o. Ẹnu. Mund, Ẹnu. Ẹ jẹ́ ká pè lẹ́ẹ̀kan sí o. Ẹnu. Super. Ẹ pàtẹ́wọ́ fúnra yín o. Tún lọ sí ìsàlẹ̀ díẹ̀ o. Èjìká. Èjìká, Èjìká. 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 Ó yẹ fọwọ́ kan èjìká yín. Èjìká dà. Schulter, Ẹ bá mi sọ fún wọn ní Dutch o. Schulter, Good. Okay, ká tún lọ sí ẹ̀gbẹ́ kejì o. Àyà. Àyà. Ó yẹ fọwọ́ kan àyà yín. Yẹtiri àyà tèmi náà fọ́kàn rí o. That's Good. true. Brust, Ká tún lọ sí ẹ̀gbẹ́ kejì. Apá. Apá. Arm, Yes. Ṣé gbogbo wa ti mọ̀ yẹn o? Ẹ jẹ́ ká tún lọ sí ẹ̀gbẹ́ kejì. Ìgúnpá. Ìgúnpá. Ìgúnpá yẹ kí. Ẹ bá mi sọ fún wọn ní èdè Dutch o. Elbow. Super. Okay o. Ká tún lọ sísàlẹ̀ o. Ọwọ́. Ta ló mọ bí wọ́n ṣe ń pe ọwọ́ ní Dutch o? Super. Good. Ká tún lọ sí ẹ̀gbẹ́ kejì. Ìka ọwọ́. Báwo ni wọ́n ṣe ń pè yẹn ní Dutch o? Finger. Okay. Good. Ká tún tẹ̀ sí ìsàlẹ̀ díẹ̀ o.
orúnkún. Orúnkún. Báwo náà ṣe ń pe orúnkún ní Dutch o? Knee. Knee. Super. Knee. Okay. Orúnkún. What is it? Is your name? A tún lọ sí ẹgbẹ́ kejì o. Ẹsẹ̀. Super. Fine. Okay. Ta ló mọ èmi ò mọ ilé ní Dutch o, kẹ́yìn náà sọ fún mi ẹ̀yin ọmọ mi àti màmá wa tó gbọ́dọ̀ ṣe o. Ọrùn ẹsẹ̀. Ọrùn ẹsẹ̀. Sprunggelenk. Báwo náà ṣe ń pè ní Dutch o? Sprunggelenk. Danke. Ká wá lọ sẹ́gbẹ̀ẹ́ kejì o. Àtẹ́lẹsẹ̀. Àtẹ́lẹsẹ̀. Báwo náà ṣe ń pè yẹn ní Dutch o? Fúsọlẹ̀. Fúsọlẹ̀. Okay. Àtẹ́lẹsẹ̀. Fúsọlẹ̀. Ẹ̀ka tó lọ sẹ́gbẹ̀ẹ́ kejì. Ìka ẹsẹ̀. Ìka ẹsẹ̀. Ìka ẹsẹ̀. Ìka ẹsẹ̀. Ìkan náà ni a tún lè sọ ìka ọwọ́ tó bá jẹ́ ọwọ́ ló wà. So ìka ọwọ́, ìka ẹsẹ̀. Ìka ẹsẹ̀. Ìka ọwọ́. Ìka ọwọ́, ìka ẹsẹ̀. Super. Ó wá kù kan níbẹ̀ yẹn bí wọ́n ṣe kọ́ gìgísẹ̀. Gìgìrísẹ̀. Gìgìrísẹ̀ ni wọ́n máa ń pè é. Gìgìrísẹ̀. Báwo ni ta ló lè báwo náà ṣe ń pè yẹn ní Dutch o? Fíẹsẹ̀. O lè jẹ́ rí pé Yorùbá ó tún ṣe kinní ju ó tún dá lédè ju èdè jọ. Ok o, gìgìrísẹ̀. Gìgìrísẹ̀. Fíẹsẹ̀. Ẹ ṣé. A máa tún kà lẹ́ẹ̀kan sí, then a tún wá lọ síbi kan tá a máa kà lẹ́yọ kọ̀ọ̀kan. Irun. Orí. Ojú. Etí. Imú. Ẹnu. Ọrùn. Èjìká. Èjìká. Àyà. Apá. Ìgúnpá. Ìgúnpá. Ọwọ́. Ìka ọwọ́. Ìka ọwọ́. Orúnkún. Ẹsẹ̀. Àtẹ́lẹsẹ̀. Ọrùn ẹsẹ̀. Ìka ẹsẹ̀. Gìgírísẹ̀.
Ìgìrìsẹ̀. Ìgìrìsẹ̀. Okay, ẹ jẹ́ kí ká wá máa kà lẹ́yọ̀ kọ̀ọ̀kan sìn. Ẹ lè máa kọ́lẹ̀ ẹni tó bá fẹ́ kọ́ sìn. Orí. Orí. Tí wọ́n ń pè ní cough ní èdè Jámánì. Ẹ mú ìwé yín kẹ́ máa kọ́lẹ̀. Orí, ẹ jẹ́ ká kọ orí yẹn o. Ihr könnt es mitschreiben, wenn ihr wollt. Yoruba, Deutsch. Ẹ máa kọ sílẹ̀. Kóníkálùkù mú ìwé ẹ̀ kó máa kọ orí. Ihr könnt es jetzt schreiben, oder habt ihr schon? Caption. Ja, Okay, viele haben super. schon. Okay, tẹ̀síwájú. Irun. Ah. Tí a tún rẹ́ni tó fẹ́ ẹ kọ́lẹ̀ ta ẹni tí a bá dẹ̀ fẹ́ kọ́lẹ̀ tí ó bá fẹ́ kọ́lẹ̀ ká tẹ̀síwájú. Bẹ̀tẹ̀ ó dáa kẹ́ kọ́ sínú ìwé yín ẹni tó bá lè kọ́. Ó náà pé gbogbo wọn ti kọ́ sà. Okay, that is good. Ẹ jẹ́ ká tún lọ síwájú. Eléyìí ò sínú tí wọ́n fi wọ̀n wá. Ìpèpélejú. This is Augen Brown. I think it's in my way. Augen Brown. But This No, feel better. is Pepeleju. with the green color, Yeah. How feel? Ṣé gbogbo wa ti rí yẹn o? Ìpèpélejú. Habt ihr das schon gesehen? Yeah. Okay, ṣé ká tẹ̀síwájú? Was? Then Etí. 80. Wow. Ọrùn. Oru. Hals. Ẹ jọ̀ọ́ sà, ẹ bá mi gbé ọrùn yẹn padà. Okay. Ẹ má bínú. Ọrùn. Ọrùn yẹn ó ní kíní ní abẹ́. Mi ò ṣe mistake ńbẹ̀ yẹn máa tún correct ẹ̀. Hals ni. Ọ ni kì í ṣe ó ọrùn. Ọrùn. Hals. Oru. Ojú. Oju. Ojú. Imú. Imú. Imu. I cannot watch it. Imú. Ẹnu. Enu. Ètè. Okay. Nífẹ̀. Lip. Lippe. Oh my, can you see the way this fuck? Eléyìí ò sínú àwòrán tí a ṣe ẹ kọ sílẹ̀ ètè ò sí ńbẹ̀. Ete lippe. What is this? Yeah. Èjìká. Ejika. Shoulder. Shoulder. It's too long. I cannot finish. My ejika. Just for Èjìká. Like, Ejika. Okay. mommy, space. Yeah, just write it here. do point. Sorry. No. Aya. Àyà. Aya. Àyà. Aya. Aya. Aya yẹn ṣe kò but aya òun ṣe roast now. Sorry, sir. Okay. Aya yẹn Aya. kò roast. Okay. Roast. Aya is roast. Ọyàn. Ọyàn ni Irọ́ ọyàn àtàyà. Roast ni méjèèjì.
Okay. Okay. Ṣé gbogbo wa ti rí àti kọ́ o? Àyà. Aya. Aya. Ikùn. I need to read it fast. Ikùn. Ikùn. How to write the K? Ikùn. 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 Yeah. Ikú. Ikùn. 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 Super. Ẹ kọ́ o. Ìgúnpá. 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 Super. Ó yá ẹ kọ́lẹ̀ o. Ellenbogen. I do like it. Ṣé a ti kọ́? I did right. I can take it out. Ṣé gbogbo wa ti kọ́ o? Habt ihr schon geschrieben? Ja. Apá. 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 Super. Ọwọ́. Now down. You don't need to write it down now. Ọwọ́. And Ìka ọwọ́. Ìka ọwọ́. Finger. Finger. Ìka ọwọ́. Ìka ọwọ́. Can you tell me then the letters? Aha. Ikawo. Ìtàn. Ìtàn. Báwo la ṣe ń pe ìtàn ní dọ̀ṣì o? Màdámù ẹ sọ fún. Bein. Báyìí. Isn't that Bein. bind. Oberschenkel. Oberschenkel. Okay, super. Máa kọ́ sí, okay, orúnkún ni kní. Orúnkún. Orúnkún. No what then just Orúnkún. Orúnkún. Ẹsẹ̀. Ẹsẹ̀. Àtẹ́lẹsẹ̀. 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 Fósọlẹ̀. Fúsọlẹ̀. Ẹlẹ́sẹ̀. Gègéresẹ̀. Gìgìrísẹ̀. Gègéresẹ̀. Okay. Ọrùn ẹsẹ̀. Ẹsẹ̀. Ọrùn ẹsẹ̀. Ẹsẹ̀. Super, danke. Ìka ẹsẹ̀. Ẹsẹ̀. Super, Rian. Okay. Ẹ jẹ́ ká wá ṣe kékeré kan. So, nísìnyí, a máa kà á. Ní rí nǹkan kan. Oníkálùkù máa fọwọ́ kan ibẹ̀. A máa fọwọ́ kan, a máa kà fúnra wa. Okay. A máa bẹ̀rẹ̀ nísìnyí o. Oníkálùkù máa fọwọ́ kan ibẹ̀. Irun. Ẹ jẹ́ ká pè o. Irun. Irun kan irun ẹ o. Ààrẹ. Irun. Okay, good. Orí. Oníkálùkù fọwọ́ kan orí ẹ o. Okay, good.
ẹ jẹ́ ká tẹ̀síwájú o. Ojú, ojú, etí, ẹ fọkàn tí yín o. Good. Imú, imú gbogbo wa dà o. Násẹ̀. Okay. Okay o. Ẹnu, ẹnu wa dà o. Good. Ọrùn, ọrùn wa nìyí o. Èjìká, èjìká mélòó ni a ní o? Super. Nígbà tọwọ́ fúnra yín o. Àyà wa dà o. Kẹ́nìkan fi àyà wọn mi. Àyà wọn wá. Okay. Apá wa dà o. Apá. Apá wa nìyí o. Ẹ má bínú. Kámẹ́rà mi ti rí bákan. So, ọwọ́. Ọwọ́ wa dà o. Ọwọ́ nìyí o. Gbogbo eléyìí lọ́wọ́ wa o. Ọwọ́ mélòó ni a ní o? Ọwọ́ méjì ni a ní. Ẹ fi ìka ọwọ́. Ìka mélòó ló wà ní ọwọ́ wa o? Mẹ́wàá. That is good. Ikùn wa dà o. Ikùn. Good. Ikùn. Ọba ṣẹ̀ǹkẹ̀ wa dà. Ìtàn. Good. Ìtàn. Good. Orúnkún. Yeah, good. For me, that is good. Okay. Ẹsẹ̀ wa dà o. Ẹsẹ̀. Ẹ má worry. Ẹsẹ̀ wa rè o. Ẹsẹ̀. Okay. Ọrùn ẹsẹ̀. Ọrùn ẹsẹ̀. Okay, good. Ìka ẹsẹ̀. Ìka ẹsẹ̀. Good. So, ẹ jẹ́ kí, okay, àtẹ́lẹsẹ̀. Àtẹ́lẹsẹ̀. Okay. Gìgírísẹ̀. Okay. Okay, ẹ jẹ́ ká wá ṣe kàn sí yín o. Mo mọ̀ pé ibi tẹ́ ẹni tó bá mọ̀ kó máa sọ fún mi o. Àárẹ̀. Orí. Okay, kó ní kálukú máa sọ tó eléyìí tó mọ̀ fún mi. Orí, ojú. Also jeder, der was weiß, soll Bescheid sagen. Ohun tí ẹ bá mọ̀, ohun tó ní kálukú bá mọ̀ kó dárúkọ ẹ̀ fún mi. This was the list of Yoruba, soll der sagen. Good. Aber ein Okay, ẹ jẹ́ ká máa pè é kọ̀ọ̀kan. Ayọ̀mídé, ó yá sọ eléyìí tó bá mọ̀ fún mi, orí ní ọrùn ní Yorùbá, gbogbo eléyìí tó bá mọ̀ ní Yorùbá. Ìka ẹsẹ̀. Orí. Super. Okay. Tìmílẹ́yìn. Tìmísáyọ̀. Aha.
Timisayo, sorry. Ejika, Yeah, good. Ori, Yeah. Okay, o ṣe jẹ́ kẹ́ lómi tún sọ. Rihanna, ìwọ náà sọ fún wa o. Ori, Yeah, Irun, yeah, Eti, Apa, yeah. Ẹsẹ̀. Oh. Okay, ẹ bá mi pàtẹ́wọ́ fún. Okay. Sophia, ṣé o lè sọ fún mi. Fọ́ọ̀kan ojú ẹ fún mi. Ojú. Wọ́n ní kò fọwọ́ kan ojú, your eye. Okay. Irun ẹ̀dà, haare. Any haare, yeah, good. For is there any finger? Ìka ọwọ́. Ìka ọwọ́, good. Okay o. Ṣé yí? Èwo ló mọ̀, yá sọ fún wa o. Ojú, etí, apá. Okay. Ìka ẹsẹ̀. Okay. Good. Ẹ pàtàwọ́ fún o. Good. Bùkúnmi. Ó yá sọ̀rọ̀ ilé tí ó mọ̀ fún wa ní Yorùbá o. Orí, ojú, etí, imú, ẹnu, apá, èjìká. Ó ṣé o. Ẹ bá mi pàtàwọ́ fún wọn. Fún mi, ó kàn ẹ́ o sọ fún mi eléyìí tí o mọ̀ ní Yorùbá. Orí. Ẹnu, etí, ẹsẹ̀, irun, ọwọ́. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Good. Rian, ó yá sọ fún mi eléyìí tí o mọ̀. Tí o mọ̀ ní Yorùbá, ṣáàsọ ilé ojú ni o. Ó yá sọ fún mi, má tijú o. Ọwọ́. Ọwọ́, good. Ó yá fọ́ọ̀kan ojú ẹ fún mi. Ojú. Ojú. Yeah, good, good. Imú. Ẹnu. Ẹnu. Super, ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Robicat, ó yá sọ fún mi o. Eléyìí tó mọ̀ ní èdè Yorùbá. Èjìká. Èjìká. Ikùn. Super. Ẹ bá mi pàtẹ́wọ́ fún o. Farian, ó yá sọ fún mi eléyìí tí o mọ̀ ní èdè Yorùbá o. Ẹsẹ̀. Ẹsẹ̀. Irun. Ẹ bá mi pàtẹ́wọ́ fún o. Abdul Hafiz, ó yá sọ fún mi o, jẹ́ ká rójú ẹ o. Abdul Hafiz. I'm the person that is there. Okay, sorry. Okay, good. Méjì ló ń lò. Okay, good. Okay. Ẹ ṣé gan ni o. So, mo mọ̀ pé gbogbo wa ti kọ́ díẹ̀díẹ̀ báyìí. A tún lọ sílé, a tún máa kọ́ dáadáa bẹ̀ tá àti lọ ẹ jẹ́ kí ká gbọ́ orin, ká try láti gbọ́ orin kan tán kọ fún wa ní lórí eléyìí o. Mo ń bọ̀ náà o. The one yet I lit here. Le toll gemacht. Nein, du musst angenommen. Weil einfach hat er nicht verkehrt. Jetzt sollte man das machen. Dann hat er sich aufgerufen und er hat ja Leute. Ẹ má bínú. Ẹ jẹ́ kí gbogbo wa máa ká ṣe máa wo ìwé wa náà kí n sáré. Àwọn ọmọ sọ pé ń bo ní grandpa wà. Ẹ má bínú, grandpa lọ sí Nàìjíríà ọdún. Okay. Also der Opa ist in Nigeria, der macht Urlaub. Deswegen ist er nicht dabei. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n náà máa join ní wa.
beim nächsten Mal ist er wieder dabei. Ẹ má bínú, mò ń bọ̀ o. Ìtàn fi ń wá orin fún wa, ẹ̀yin ọmọ wa tí ẹ bá tún délé, ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn òbí wa ohun tí àwọn ẹ̀yà ara tó ń ṣe ní tí iṣẹ́ tó ń ṣe. Fún àpẹẹrẹ ojú, a fi ń ríran ni, a fi mú, a fi ń gbọ́ òórùn, a dẹ̀ tún fi ń mí. So ọwọ́ wa a máa fi ń gbé nǹkan ni, òun la fi ń ṣe iṣẹ́. So ẹsẹ̀ a fi ń rìn. So gbogbo àwọn oríṣiríṣi nǹkan tí ẹ̀yà ara tó ń ṣe ní ara, gbogbo ẹ̀yà ara ló ní ohun tó ń ṣe tó wúlò. Bí orí wa nísìnyí, orí wa dàbí ohun tí ẹ pé kọ́ wa ní kọ́ nísìnyí. Richtet euch ein mit sensationell vielen Einrichtungswegen. Immer zum Segmüller Tiefpreis. Segmüller. Kids TV. Jetzt hören wir ein Lied. Und das sage ich euch später, was der gesagt hat. Ja, aber. Question setting. Gbọ́ wọn. So Kids TV. Ǹjẹ́ ẹ̀ ń gbọ́ mi? Okay. Are you ready? Okay. 1, 2, 3. Head, shoulders, knees and toes. Head, shoulders, knees and toes. Knees and toes. Head, eyes and ears and mouth and nose. Head, shoulders, knees and toes. Knees and toes. Head, shoulders, knees and toes. Knees and toes. Head, shoulders, knees and toes. Knees and toes. Head, eyes and ears and mouth and nose. Head, shoulders, knees and toes. Knees and toes. Okay, that was in English. Now let's sing it in Yoruba. Orí, èjìká, orúnkún, ẹsẹ̀, ojú, etí, ẹnu, imú. Are you ready? Let's go. Orí mi, èjìká, orúnkún, ẹsẹ̀. Orí mi, èjìká, orúnkún, ẹsẹ̀. Orí mi, èjìká, orúnkún, ẹsẹ̀. Ojú, etí, ẹnu, àti imú. One more time. Orí mi, Orí mi. orúnkún, ẹsẹ̀. Orí mi, èjìká, orúnkún, ẹsẹ̀. Orí mi, èjìká, orúnkún, ẹsẹ̀. Ojú, etí, ẹnu, àti imú. Head, shoulders, knees and toes. Head, shoulders, knees
toes and eyes and ears and mouth and nose and shoulders, knees and toes. Orimi, orokun, ẹsẹ̀, orimi, èjìká. Ẹ dúró, a máa kọ́ pẹ̀lú wọn ní Yorùbá o. Okay. I'm doing everything back. Yeah, you have to sing it. Yorùbá, orí, orúnkún ẹsẹ̀, orí mi, èjìká, orúnkún ẹsẹ̀, orí mi, èjìká, orúnkún ẹsẹ̀, ojú, ẹsẹ̀, Yorùbá já kọ́ o. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́ẹ̀kan sí o. Okay o, a ti gbọ́ orin yẹn. Tá bá ti ṣe tán, ó tún máa wà lórí platform wa, ẹ jẹ́ ká máa gbọ́ orin yẹn. So, ẹ jẹ́ lẹ́ẹ̀kan sí. Oh, sorry. Ẹ má bínú. So, ká tó lọ, ẹ jẹ́ ká tún wo ohun tí a kọ́ lẹ́ẹ̀kan sí. Wir wollen das nochmal durchgehen, das was wir jetzt geübt haben, bevor wir aufhören. Und vorhin hat der Papa gesagt, dass jede Körperteile eine Funktion hat. Also das heißt, eine Hand hat eine Funktion, um irgendwie zum Essen oder so, ein Kopf eine Funktion. Jede Körperteil hat eine Funktion und ihr sollt mit euren Eltern üben und schauen und die Eltern sollen euch sagen, welche Körperteile welche Funktion hat. Ẹ ṣé, mo rò pé gbogbo wa ti gbọ́ ohun tí bàbá wa sọ àti ìyá wa. Ká délé ká béèrè iṣẹ́ tí ẹ̀yà ara kọ̀ọ̀kan ń ṣe, òun náà ti sọ fún wa yẹn. Ẹ ṣé. Àwòrán ló tún wà ní ojú ohun tí a kọ́ lè nìní. Ẹ jẹ́ kí gbogbo wa ká papọ̀ ká tó máa lọ. Irun. Orí. Ojú. Etí. Imú. Ẹnu. Ọrùn. Èjìká. Apá. Àyà. Ìgúnpá. Ọwọ́. Orúnkún. Ẹsẹ̀. Àtẹ́lẹsẹ̀. Gìgìrísẹ̀. Ọrùn ẹsẹ̀. Ìka ẹsẹ̀. Ṣé mo mọ̀ pé gbogbo wa àti kọ́ nǹkan kan lénìí?
Bẹ́ẹ̀ni sà. Okay. Bẹ́ẹ̀ni sà. Okay. Ṣé tábàká tó máa lọ tẹ padà sílé, ẹ jẹ́ ká máa ṣe àgbéyẹ̀wò ètò wa. Also, ihr sollt alle fleißig zu Hause üben und nicht einfach jetzt auf der Seite stellen, einfach weiter üben. Und wie gesagt, fragt eure Eltern, was man mit den ganzen Körperteilen machen kann. Und dann üben bis nächstes Mal dann. Nígbà tí a bá pàdé ní ọdún tuntun, ọdún tí ó ń bọ̀, ẹnìkankan wa máa ka ohun tí ó máa sọ ohun tí a ṣe lénìí fún wa. Also, wenn wir uns nächstes Jahr treffen, in Gottes Name, dann sollte jeder sagen, was wir heute gelernt haben, aber flüssig und nicht irgendwie mit Fehler. Wir hoffen. Ẹ̀yin ìyá wa, bàbá wa, mi mọ̀ bóyá ẹ tún ní nǹkan láti bá àwọn ọmọ wa sọ. Ká tó béèrè bóyá àwọn náà ní ìbéèrè tàbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Hier. Stomach. Hier. Orí kí ni àmọ́ bóyá ẹnìkan ní wá lè wá tó lè kọ́ fún wa. Kann jemand von euch das Lied vorsingen auf Yoruba? Orimi, èjìká, orúnkún, ẹsẹ̀, orí mi, èjìká. Ta ló ń kọ yẹn kó kọ síta ká gbọ́? Wir sind dich gar nicht. Wer singt es? Ja. Orí, ẹsẹ̀, èjìká, ọrùn. Ta ló ń Soll ich besser? Orí mi, èjìká, orúnkún, ẹsẹ̀, orí mi, èjìká, orúnkún, ẹsẹ̀, orí mi, èjìká. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Orúnkún, ẹsẹ̀, èjìká, ẹsẹ̀ mi. Orúnkún, ẹsẹ̀, èjìká. Ẹsẹ̀, orí mi, èjìká, orúnkún, ẹsẹ̀, èjìká, orí mi. Bóyá kó máa kọ́ kọ̀ọ̀kan, ẹni tó bá mọ̀ kó máa kọ́ kọ̀ọ̀kan. Ok, ẹni tó bá mọ̀ bóyá kọ́ ẹ kọ́ fún wa o. Orí mi, èjìká, orúnkún, ẹsẹ̀, orí mi, èjìká, orúnkún, ẹsẹ̀, orí mi, èjìká. Ẹ bá mi pàtẹ́wọ́ fún tìmí o. Ojú, etí, imú. Ẹ bá mi pàtẹ́wọ́ fún un, that is good. Àtúnrẹ́ni tó lè kọ́. Orí mi, èjìká, orúnkún, ẹsẹ̀. Èjìká, orúnkún, ẹsẹ̀, orí mi, èjìká, orúnkún, ẹsẹ̀, ojú, etí, ẹnu àti imú. Super, ẹ bá mi pàtẹ́wọ́ fún Sophia. Super. Ok, Rihanna, ó dà gbé òdùnwọ́. Ok, mo ti rọ́wọ́. Orí mi, èjìká, Ẹsẹ̀, èjìká. Orí mi, èjìká, orúnkún, ẹsẹ̀, orí mi, èjìká, orúnkún, ẹsẹ̀, orí mi, èjìká, orúnkún, ẹsẹ̀. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn, ó ti tọ́ra yìí o. Ta ló tún fẹ́ kọ́ fún wa o? Ok. Ẹ lè jẹ́ kí gbogbo wa try ká kọ́ papọ̀. Ok, Afis, ṣó fẹ́ kọ́ fún wa? Bẹ́ẹ̀ni. Ó yá kọ́ fún wa. Orúnkún. Èjìká, ẹsẹ̀, orí mi, èjìká, orúnkún, ẹsẹ̀, orí mi, èjìká, orúnkún, ẹsẹ̀, etí, ẹnu àti imú. Ok, ká tó máa lọ, ẹ jẹ́ kí gbogbo wa try ẹ̀ bóyá a lè kọ́ papọ̀.
orúnkún ẹsẹ̀ èjìká orúnkún ẹsẹ̀ orúnkún ẹsẹ̀ èjìká èjìká ẹsẹ̀ èjìká. One more time. Èmi tí mo jẹ́ bàbá mi ò mọrin kọ o. Ó dàbí pé Ayọ̀mídé ò náwó tó fẹ́. Orí mi, èjìká, orúnkún ẹsẹ̀, orí mi, èjìká, It's okay, Antukira. orúnkún ẹsẹ̀, orí mi, èjìká. Ẹ bá mi pàtẹ́wọ́ fún un. That is good. That is good. So ẹ ṣé gan-an lọ́pọ̀lọpọ̀. Ká tó máa lọ. It's fashion before. Ta ló ní ìbéèrè inú gbogbo wa o? Bóyá ẹ ní ìbéèrè kankan tàbí ohun tí ẹ fẹ́. Bevor wir aufhören, hat jemand von euch Frage oder welche Idee, was wir noch machen sollen? Gibt es noch Fragen? Nein. Tí o bá sí, ta ló ní ìbéèrè? Hatten Sie noch Fragen? Tí o bá sí ìbéèrè, mo kí yín, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run á dá yín sí. Mo kí gbogbo yín pé a kú ayọ̀ ọdún Kérésìmesì. Ọdún tuntun ọdún 2022 tá a máa wọ̀ ayọ̀ àtàláfíà ló máa bá gbogbo wa o. Amen. Amen. Also vielen Dank alle zusammen. Einen guten Rutsch ins neue Jahr 2022, oder? Und dass wir uns gesund und munter wiedersehen und auch fleißig, alles zusammen. Es hat uns sehr gefreut, dass ihr so zahlreich erschienen seid und übt fleißig bis nächstes Mal. Also, tschüss, neues Jahr, euch alle und bleibt wie ihr seid. Bis dann. Bis dann. Bis dann. Ẹ ṣé o, ó dàbọ̀. Ó dàbọ̀. Ó dàbọ̀. Ẹ ṣé o. Ìṣe ó dìgbà mìíràn. Ó dìgbà mìíràn o, Sophia.